بسم الله الحمد لله أنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ tún máa gbọ́ wa ní alẹ́ yìí àti ẹ̀yin tẹ́ tún máa wo ètò yìí torí pé àwọn bàbá wa ní ju ẹ̀jẹ̀ ọ lọ ìyà ní máa fi jẹ olówó rẹ̀. Àwọn oríṣiríṣi wàhálà ló ti ń ṣẹlẹ̀ láti bí ọlọ́jọ́ mélòó kan, ṣùgbọ́n tí a bá ní kí a sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ń wò wá gẹ́gẹ́ bí ẹni pé àáfà ò fẹ́ràn alágbájá, àáfà ò fẹ́ràn tàmẹ̀dò. Pàápàá jùlọ Tinubu tó ń aspire tó fẹ́ ṣe ààrẹ, àwọn kan wo Tinubu gẹ́gẹ́ bí pé lóòótọ́ Yorùbá ni Tinubu. Yorùbá lọ́kàn lóòótọ́, Yorùbá sì ní Tinubu. Ojú tá a fi ń wo tí ń bẹ ńlẹ̀ yọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ìròrí ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú tí sì ń bẹ ńlẹ̀ yìí, ìròrí ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálukú ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Kì í ṣe ti já alẹ́ tí mo wá pẹ̀lú àlàáfíà ni. Mi ń wá láti wá àtàkì, ṣùgbọ́n mo fẹ́ kí ọlọ́pọlọ pípé wà máa yẹ́sà kárò ìlà olùlẹ̀ àlìbáàbì. Àwọn tí wọ́n bá ní làákàyè, mo fẹ́ kí wọ́n máa fi làákàyè bá ọ̀rọ̀ mi bọ̀, kán sì máa fi làákàyè wọn ọ̀rọ̀ tí mo bá ń sọ. Láti 1960 làwọn oníranran èèyàn ti ń ṣe ìjọba bọ̀ lórílẹ̀-èdè yìí. 1966 àwọn ológun gbàjọba ní 1966. Kí ló bí wàhálà tó ń ṣẹlẹ̀ láti 1960 tó mú kí àwọn ológun ó gba ìjọba ní 1966? First coup tó jẹ́ blooded coup in 1966. Kí ló bí lọ́jọ́ náà lọ́hùn in tó wá bí nígbà yẹn só ti kó lẹ̀ up to this moment. Gbogbo ẹ̀yin brothers wa, sisters wa, ó bà wá nínú jẹ́, ó sì ń jẹ́ ìdójútì ìdójútì that is Nigeria for you. Ṣé rí báyẹn, ìdójútì ló jẹ́. Àwọn èèyàn ń pariwo wọ́n Nàìjíríà la fẹ́, èèyàn kan ló lè ṣe, èèyàn kan ló lè ṣe, èèyàn kan ló. Àwọn òjìyàn gbogbo àwọn tẹ́ gbọ́kànlé àtàwọn tẹ́ ń sọ pé òun ló lè ṣe, òun ló lè ṣe, òun ló lè ṣe. Àwọn ọ̀bá ń jiyàn. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin brọ́dà mi tẹ́ ń wọlé, ẹ máa wọlé. Ṣùgbọ́n ojú títì ńlá ló jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan. Ṣé ká sọ pé kò sí ẹni rere láyé mọ́ ni?
àbí kò sí àwọn tí wọ́n ní ìpayọ Ọlọ́run láyé mọ́ tí wọ́n bá fẹ́ gbé ètò ìjọba kalẹ̀ wọ́n ní kán jẹ́ kí mùsùlùmí ó ṣe tí mùsùlùmí tó bá jẹ aṣáájú kí kìrìsìtẹ́nì ó ṣe igbákejì tí kìrìsìtẹ́nì bá ṣe aṣáájú kí mùsùlùmí ó jẹ́ igbákejì. Olúwa ọba o wàláhì Nàìjíríà ti collapse. One Nigeria already collapsed. And ọba ní if you are interested in one Nigeria, it left to you. It left to you. If you are interested in one Nigeria, it left to you. But I personally, I disagree with one Nigeria, and I will never, ever support one Nigeria again. I will never ever support one Nigeria again. If you are interested in one Nigeria, that is your own decision. Níbi tí mo bá rìn àjò mi délé ní ẹni ọba lòun fẹ́ ní one Nigeria ṣùgbọ́n màá máa gbàládùn pé gbogbo tí ń ṣẹlẹ̀ nínú one Nigeria tó lọ fẹ́ yẹn gbogbo ẹ̀ ni ó máa bá ọ. That is kì í ṣègbè kì í ṣàdúrà. Gbogbo tó bá jẹ́ pé bí one Nigeria tí ẹ̀yin sọ pé ẹ fẹ́ yẹn tó bá jẹ́ pé bó ṣe yẹ kó rí náà báwọn àwọn orílẹ̀-èdè yòókù ṣe rí ni wọ́n Nàìjíríà tẹ́ sọ pé ẹ fẹ́ yẹn ṣe gbogbo tí ń ṣẹlẹ̀ lábẹ́ wọ́n Nàìjíríà yìí pátá gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ pátá gbogbo ẹ̀ náà ni wọ́n máa bá wọn náà. àwọn tí wọ́n wà nínú àwọn tí wọ́n wà ní under the custody of these terrorists and bandits látijọ́ tí wọ́n ti kọlu railway train moving train from Kaduna to Abuja àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ up to this moment àsọ nǹkankan nípa wọn mọ́ àsọ nǹkankan nípa àwọn èèyàn yẹn mọ́ up to this moment. Àwọn èèyàn people are in captivity. Majority of people are in captivity. Àwọn èèyàn ń bẹ nígbèkùn Boko Haram, wọ́n ń bẹ nígbèkùn bandits. Àárọ̀ yìí àwọn tí wọ́n wà nígbèkùn àwọn bandits, àwọn terrorists wọ́n kọlu train. Wọ́n fi léde láàárọ̀ yìí pé àwọn tí ń bẹ ní àkàtà àwọn fún ìjọba ní bóyá 42 hours àbí 47 aláwọn fún ìjọba ó ti fún ìjọba ní gbèdéke láàrín pé àwọn á bẹ̀rẹ̀ sí ní máa pa wọ́n láàrin ultimatum tí àwọn fún wọn lánàá májúmọ́ èdè. Wọ́n lọ já Kuje prison, wọ́n lọ já Kuje prison, wọ́n lọ àtáàkì Kuje prison, the hardened prison in this country. Prison tó le jù tó lágbára jù lórílẹ̀-èdè yìí àwọn kan sì láyà àwọn lọ dojú wọ́n rí ẹnìkankan pa nínú wọn, wọ́n rí ẹnìkankan mú nínú wọn. All the prisoners, all the terrorists in the prison are set free. Sáà ti wọ́ ṣé àti wọ́ téèyàn kan bá wá jáde tó sì ń sọ̀rọ̀ nípa pé one Nigeria one Nigeria one Nigeria ó yẹ ká rí pé nǹkan kan méjì ń bẹ lábẹ́ tẹ́ni yẹn sọ. Ó yẹ ká rí pé nǹkan kan míì tó yàtọ̀ sí ìfẹ́ títí mẹ̀kúnnù ó ń bẹ lábẹ́ tí ẹni tó bá ń pariwo one Nigeria one Nigeria one Nigeria. Ẹ jẹ́ á ronú. Ó jẹ́ máa sọ pé ló jẹ́ máa ń tẹnu pé wà máa yẹ́sà kárù ìlà ulul albab. A single terrorist Boko Haram wọ́n rí pa. Báràkì ó ń bẹ ní ẹ̀gbẹ́ Kuje prison o.
báràkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Kuje prison o. So àwọn military tí wọ́n wà ní Kuje prison wọ́n ní tí wọ́n lè fi communicate. Ifá àtọ̀ ọ̀kátẹ̀ wa tó pé báràkì gan ó jìnnà díẹ̀ sí Kuje prison. Àwọn military officers tí wọ́n wà níbẹ̀ wọ́n rí communicate pẹ̀lú àwọn other soldiers láti mobilize within 2 hours tí wọ́n fi operate. No any military officer show up láàrin 2 hours. Láàrin 2 hours tí wọ́n fi operate kò sí nǹkan ṣe wá. Tí mo bá ń sọ̀rọ̀ lórí nǹkan kan, I have my reasons and I do reason a lot. Èmi yìí kan ṣàdédé jáde kí n sọ̀rọ̀. I do reason a lot. Tí mo bá sọ̀rọ̀ tí mo bá padà jáde tí mo bá padà apologize, I do reason a lot. Èmi yìí èmi ò kí n ṣe nǹkan tèmi dogmatically. I do reason a lot. Ibi tẹ́lò mi ibi tó pọ̀ ní èèyàn ò lè ronú dé, mo máa ń ronú kọjá bẹ̀. Èmi yìí dẹ̀ ronú tara tèmi nìkan. Mi ronú pé bóyá torí extra benefit tí màá rí lára kan kí n wá ti torí ẹ̀ gbé òdodo kalẹ̀. I will never say it. I will never do it. So àwọn military officers wa wọn ní walking talking, just ordinary walking talking tí wọ́n fi communicate àwọn other barrack pé we need reinforce. We are attacked by by Alfa, we are attacked by terrorists. Ordinary walking talking. They cannot use ordinary walking talking to communicate other barracks in order to reinforce. Àwọn terrorists tí wọ́n lọ attack inú wọn wá dùn. Àwọn ní Dawlatul Islamiyya Baqiya, Dawlatul Islamiyya Baqiya. And one son here. The meaning of that Arabic language, they have spoken in that video. Dawlatul Islamiyya Baqiya, Dawlatul Islamiyya. And one son níbẹ̀ ni pé ọlá Islam ṣẹ́kù, ọlá ìlú ọlá Islam ó sì ṣẹ́kù, ìlú ọlá. That is the meaning of that language. Dawlatul Islamiyya Baqiya, Dawlatul Islamiyya Baqiya. It's one sọ no video yẹn nìyẹn. Are you a Muslim? Ẹ̀yin tẹ́ ń pariwo, àwọn tí wọ́n ń pariwo Dawlatul Islamiyya Baqiya. Are you a Muslim? Àkọ́kọ́ àwọn tí wọ́n torí pé mo ń padà bọ̀ ọ̀rọ̀ pọ̀ ní alẹ́ yìí. Ẹ dákun ẹ bá mi share program yìí. Ẹ bá mi invite. Ọ̀rọ̀ pọ̀ ní alẹ́ yìí. Mo fẹ́ share àwọn ọ̀rọ̀ àṣírí kan fún wa lórí ètò lálẹ́ yìí. Torí àwọn èèyàn rí fídíò yìí níbi táwọn terrorist yẹn ti ń pariwo ṣùgbọ́n lárúbáwá ni wọ́n ń sọ mọ́tò wọ́n yìnbọn wọ́n wá pariwo Dawlatul Islamiyya Baqiya. I'm a real Muslim ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kí n ṣàbòsí láyé mi ò ní ṣàbòsí fún ẹ̀sìn tí mo ṣe, mi sì ní ṣàbòsí fún ẹ̀sìn mi. Ẹ̀tọ́ oníkálukú ká pé fúnra wa ni èyí tí mo dúró lé lórí nìyẹn. Mi ní tẹ ẹ̀tọ́ Christian mọ́lẹ̀, mi ní tẹ ẹ̀tọ́ traditionalist mọ́lẹ̀, mi sì ní gbà kí àwọn náà tẹ ẹ̀tọ́ Islam mọ́lẹ̀. Àjọ lè tẹ ẹ̀tọ́ ara wa mọ́lẹ̀ ni oníkálukú kó dúró. Oníkálukú máa ṣẹ̀ṣẹ̀ láì ní sí ìnira kankan fún anybody. Ẹ̀yin ń pariwo Dawlatul Islamiyya Baqiya pé ọlá Islam ó ṣẹ́kù, ọlá Islam máa ṣẹ́kù, ó gbọ́dọ̀ ṣẹ́kù. Ìyẹn ni pé so ẹ fẹ́ fi Islam bojú láti máa tako ìjọba. Ibi tí mo kọ́kọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ ni àwọn terrorists tí wọ́n ń bẹ níjọba fàyè gbà, because people in government allow these people to attack the masses. People in government allow the bandits to kill people
People in government allow the terrorists to kill people, to kill the masses, to kill the poor masses. People in government allow all these all the yeye terrorists, all the yeye bandits to kill poor masses. Is unfair. Is unfair. Àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn èèyàn yìí, they are in government. They are the people ruling you. They are the people ruling you. People in support of this terrorist group, people in support of these bandits, people in support of these criminals are the people ruling you. Within 2 hours, káwọn èèyàn lọ kọlù Kuje, the hardest prison in this country. Ẹgbẹ́ báràkì ní prison wà. Wọ́n dẹ̀ operate láàrin 2 hours. Tó bá jẹ́ pé ordinary citizen, unarmed citizen, àmọ́ bí wọ́n ṣe máa attack tí wọ́n máa pa wá. Àmọ́ bí wọ́n ṣe máa attack innocent people láàrin ìgboro. Tí wọ́n lọ kó sọ́jà, wọ́n máa fi àwọn sọ́jà máa halẹ̀, àwọn ọlọ́pàá máa halẹ̀ mọ́ ordinary citizen. Láàrin ìgboro sọ́jà máa halẹ̀ mọ́ wa. Sọ́jà máa halẹ̀, àwọn ọlọ́pàá mọ̀ máa halẹ̀. Ma ordinary citizen, àwọn kan àwọn tí ó yẹ kán halẹ̀ mọ́, àwọn tó yẹ kí wọ́n attack, wọ́n operate láàrin 2-3 hours. Wọ́n rẹ́ nìkan kan challenge authority wọn. Àwọn kan bẹ ní àwọn military, àwọn sọ́jà ń bẹ ní service o. Ṣé wọ́n sá lọ ní àbí wọ́n withdraw kó lẹ́nu iṣẹ́? Ṣé wọ́n sá lọ ní àwọn sọ́jà tí wọ́n wà lẹ́nu iṣẹ́? Náà kò tí incident ń ṣẹlẹ̀ níbo ni wọ́n wà. So kò sí network tí wọ́n á fi communicate àwọn èèyàn wọn. Subhanallah ijalaman yamut. We are no longer safe again. We are no longer safe at all. Now, wọ́n ti attack, wọ́n ti for prison. All the terrorist group, all the terrorists tí wọ́n ń bẹ látìmọ́lé, wọ́n ti wà nínú àwọn náà ti fẹ́ wọ́n ti wà nínú ògbòrò àjọ máa sọdún iléyá ni. Gbogbo àwọn criminals tí wọ́n ń bẹ nínú cell àjọ máa sọdún iléyá ni. Gbogbo yìí tẹ́ ti máa kírun tó ní kálukú ti máa kírun. You have to be very very careful. Lọ́dún tunu tá fẹ́ ṣe because they have mission. They have mission to carry out. Gbogbo iléyá tá fẹ́ ṣe ìkọ́ni kálukú wà very very careful ni o. Reason behind that Kuje prison break. A máa kiri ìdí o. Kọ́ni kálukú wà very very careful. Kọ́ni kálukú wà very very careful. Gbogbo àwọn bandits máa kí ìdí lọ́dún yìí o. Terrorists máa kí ìdí pẹ̀lú yìí o. Because wọ́n ti kó nínú prison. Wọ́n dẹ̀ ti wà nínú ìgboro. Nínú mission tí wọ́n dẹ̀ fẹ́ carry out o náà nìyẹn. Kí la ti wá fẹ́ ṣe? Kí la ti fẹ́ ṣe? Láyé Jonathan tí wàhálà yìí lé tó bẹ̀rẹ̀ tó lé kókó, à ń pariwo pé kí wọ́n try pé tí Buhari bá débẹ̀ ó máa rí ṣe. Tí Buhari náà débẹ̀ ó wá worst sí. Ẹ dákun Jonathan PDP regime wọ́n á rí nǹkan kan ṣe. APC regime láwa yìí o ta nígbàgbọ́ pé tí Buhari bá débẹ̀
APC kí àwọn PDP ọmọ lọ pọ́n náà dá wàhálà sílẹ̀ kí PDP must go PDP must go PDP must go Jonathan must go alẹ́ wọn gbogbo nǹkan la fi bá wọn jà gbogbo ayé ló bá wọn jà gbogbo ọmọ Nàìjíríà ló bá wọn jà pé kán máa lọ pé àwọn náà ń fogun jà wá alẹ́ Jonathan lọ torí pé nǹkan ọ̀dà torí pé ayé burú sí torí pé ìjínipa ìgbénipa bọ́ǹbù sísọ alẹ́ Jonathan lọ alẹ́ káwọn APC Jonathan and his PDP members alẹ́ gbogbo wọn lọ alẹ́ kékeré ọmọ ké Buhari ọmọ àbọ̀ Buhari and his APC people wọ́n wọlé wá láti ìgbà tó ti débẹ̀ what is our achievement nínú orísìn tàbí fẹ́ kí Buhari kó ṣe ìjọba nígbà náà nínú orísìn yẹn náà ni pípa tí wọ́n pa àwọn èèyàn bọ́ọ̀bù tí wọ́n lù pé Buhari jẹ́ ológun ó máa capture wọn ó máa gbìyànjú látara àṣẹ́lẹ̀ tó ti ṣe ń gbà kan báyìí tá a rí fírífí ohun pẹ̀lú ìdí àgbọn alẹ́kọ̀ọ́ máa bọ̀ wá ṣe ọwọ́ àwọ̀ sísìn kí wá ní rísìn tó ń bẹ níbẹ̀ ẹ máa gbọ́ rísìn yẹn lálẹ́ yìí tí ò fi work Tinubu lóòótọ́ ilẹ̀ Yorùbá tá a bá ní káwọn tí ń bẹ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ Yorùbá lọ́kàn tá a bá sì ní tá a ló yẹ kọ́kàn nílẹ̀ Yorùbá Tinubu ló yẹ kọ́kàn lóòótọ́ ṣùgbọ́n ṣé tí Tinubu bá ṣe ẹ dákun ṣé nǹkan máa change. We are not against, I'm not against anybody, but I'm against bad governance. I'm not hate anybody, but I hate bad governance. Ilẹ̀ Yorùbá lọ́kàn lóòótọ́ accepted àwọn tí wọ́n ń pariwo tí mẹ́mílẹ̀ yìí kìí sọ̀rọ̀ já o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé o àwọn onílàkàyè wà máa yá sàkárù ìlà ulul albab mi ní sàbòsí èèyàn ẹni ó bá sì sàbòsí mi ó kú ọkọ lọ́hùn mẹ́ẹ̀má Tinubu débi pé ń sọpọ́ọ̀tì ẹ̀ èmi ò sọpọ́ọ̀tì olóṣèlú kankan ní láyé tèmi mẹ́ẹ̀gbọ́n olóṣèlú kankan lọ́wọ́ rí mẹ́ẹ̀sàyẹ́kẹ̀lẹ̀ olóṣèlú rí mẹ́ẹ̀dẹ̀ni favorite I have no favorite among them. Ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró lẹ́nìí ta ló lè ṣe ẹ sọ fún mi níbi tí nǹkan worst dé lẹ́nìí ta ló lè ṣe Buhari tó ti ṣe military president rí ó ṣe tì í Buhari tó ti ṣe military president sí tó promise tó fi gbogbo nǹkan búra tó ń promise wa ó promise wa ní refinery ó promise wa ní employment kí ni promise wa kí ni Buhari gẹ́gẹ́ ò promise wa Buhari is a Muslim so yẹ ká bá mùsùlùmí débi kó sàdé nǹkan mọ́ musẹ́ àkọ́kọ́ nínú tí ń bí èmi nínú nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí a ní ayatul munafiq salas nǹkan mẹ́ta láàfin ma pò kí èèyàn onímọ̀ náà fi kí ẹ̀dá alájàbàgé bí ẹ̀dá isa hadasa kazaba onímọ̀ náà fi kí ẹ̀dá tó bá sọ̀rọ̀ irọ́ lẹ máa bá nú ọ̀rọ̀ rẹ̀ tó nímọ̀ náà fi kí ẹ̀dá tó bá sọ̀rọ̀ fún yín ẹ padà bá pé irọ́ ní pa àmì mẹ́ta nǹkan mẹ́ta lẹ́ẹ̀fì máa dá onímọ̀ náà fi kí ẹ̀dá mà isa hadasa kazaba gbogbo àwọn àdéhùn tí wọ́n ṣe fún wa nígbà tí bàbá Buhari lọ gbé tí bàbá Tinubu lọ gbé tí wọ́n lọ gbé tán lọ gbé Buhari wá àdéhùn kan ṣe fún wa mélòó nínú àdéhùn yẹn ni wọ́n pé ṣé náà ló dúró ni sọ́nà lọ dáa ni ṣé employment ni wọ́n ṣe ni ṣé refinery ni wọ́n ṣe ni mo ń sọ lẹ́ẹ̀kan sí I don't hate anybody but I hate bad governance. I hate ìwọ àfá àtọ́bá ti sọ pé kí lọ́kàn mi lórí ọ̀rọ̀ governance ọrọ̀ ajé tí ń bẹ nílẹ̀ ìyàjọ́ níní
ètò ìṣèlú àjọ níní mo ní access orí àga tí Buhari wà yẹn èmi náà ní I have access to sit in that power. I have access to sit down in that seat. I'm a Nigerian. But I don't want to be a Nigerian again. Àga tí Buhari wà yẹn àjọ ní access sí ni àjọ níní mineral resources orílẹ̀-èdè yìí àjọ níní. So therefore I have access to say my mind. Èèyàn kan ò lè so mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà pàápàá jùlọ Shehu Ahmadu Labib àfáà mi ni wọ́n aṣáájú mi ni wọ́n. Mo rí fídíò wọn kan nírọ̀lẹ́ yìí mo wò wọ́n pé àwọn àfáà wa ṣùgbọ́n kò sí tó burú nínú kákàlábà lórí tó bá dáa bẹ́ẹ̀ ni lórí tó bá dáa àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin kì í ṣe gbogbo ìgbà náà ni fatuwa wọn lọ́mọ ń bára mu. So alẹ́ àkàlábà àfá Labib wọ́n lè lọ wọ́n láwọn fẹ́ ẹni Buhari ni ẹni Tinubu lọ́kàn oníkájẹ́ kó ṣe wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ti sọ ṣùgbọ́n mi o I personally comrade Akeem Amafe Olaroba I disagree to follow or to give Tinubu support. I disagree. Bí mo ṣe disagree yẹn mi allow mi sọ authoritatively fún ẹnì kankan láti lọ dìbò fún Àtíkù torí pé gbogbo àwọn tí wọ́n fẹ́ aspire yìí kò sẹ́ni rénú wọn. Kò sẹ́ni rénú wọn. That is fact tèmi nìyẹn. Yìí ṣe Tinubu nìkan. Tá a bá ní ká wò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú fídíò yẹn tí wọ́n ṣe nírọ̀lẹ́ yìí ìyẹn Shehu Labib Àgbàyì kọ́lọ̀ jẹ́ kẹ́mi wọn ogun kọ́lọ̀ bá mi ṣe wọ́n dáadáa kọ́lọ̀ bá mi ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ̀ dákun máa fi kú tó yàwó pa wọn àbá àwọn àdìsùnmá lórí eléyìí o àlè rìn lọ́nà kan náà. èmi o pẹ̀lú nǹkan ti bàjẹ́ kọjá àyè nǹkan ti bàjẹ́ kọjá ká tó wá máa risk life ara wa for 8 years ọdún mẹ́jọ mi tí èèyàn bá jìyà ìyà oṣù kan péré yóò gbàgbé pòǹgbò ayé ìyà máa sọmọ ìyá ara ni ìyàjẹ́ tó dá lára ni ká tó wá sọ another sufferness another 8 years sufferness. Another 8 years. So ká tó wá máa retí èmi ò ètò so èmi nígbàgbọ́ pé opinion ti tí wọ́n nìyẹn oníkálukú ló sì ní access láti sọ opinion rẹ̀ wọ́n ní Tinubu ni àwọn fẹ́ ní kọ́ máa Yorùbá tẹ̀lé pé òun lọ́kàn torí pé Yorùbá ni káwọn ọmọ Yorùbá tẹ̀lé ṣùgbọ́n o for me o àwa nínú ọmọ onílẹ̀ Yorùbá lénìí àwa tí a nígbàgbọ́ nínú pé ẹnìkankan ò lè rí tí ń bẹ ńlẹ̀ ìṣe mọ́ àwọn ọ̀tẹ̀lẹ̀ nìkankan o torí pé ẹjẹ́ ń sọ fún yín àti APC àti PDP wọ́n trade wa ni they are just trading us tí APC yìí bá ṣèjọba àwọn PDP gba contract ṣẹ́jẹ́ bí PDP ọgbà contract ni àwọn PDP àwọn APC dáwọn wọ́n fún PDP ní contract wọ́n láì mọ́ fi ẹ lọ sí Ìkirè níkirè ọmọ Ìkirè ní mi ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní Ìkirè as reference ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní Ìkirè PDP ni wọ́n gbé contract rẹ̀ fún ẹ lọ sí findings
ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní Kire ṣé bí APC ló wà níjọba ní ìṣèjọba lọ́wọ́ kí ló dé tí wọ́n lọ gbé contract fún PDP wọ́n trade wa ni tó bá jẹ́ pé PDP náà ló bá padà ló bá wọlé APC máa gba contract wọ́n kàn trade wa the same people the same set of people in APC today are the same set of people in PDP tomorrow. Why stressing ourselves? Why stressing ourselves? Why stressing ourselves? We have to be focused. Ojú ọ̀nà lane táwa wà yìí, ojú poro táwa ti dúró lé lórí yìí, on self Yoruba self determination, on Yoruba nation. I don't believe any politician again. I don't believe in one Nigeria again, because one Nigeria is not working at all. It's not working at all. And I also don't believe in any party again, irrespective of any party, irrespective of any fucking party. Me nígbàgbọ́ no party kankan. Ó bá jẹ́ APC, ó bá jẹ́ PDP, ó bá jẹ́ AAPP, ó bá jẹ́ AAPP, ó bá jẹ́ NAB lọ́pọ̀lọpọ̀ wọn. NAB. NBBB. Wọ́n ṣe wá bí omi ìṣẹ́wọ́. So tọ́rọ̀ bá rí báyìí, kí ni tá fẹ́ ṣe, kí ló fẹ́ jẹ́ ọ̀nà àbáyọ? ẹni tí ń bẹ ńlẹ̀ yìí tó bàjẹ́ yìí wọ́n fi Nàìjíríà wọ́n fi ń wé Èkó. Ẹ má fi Nàìjíríà Nàìjíríà má fi wé Èkó. Tinubu ó ṣe gbá lẹ́kọ̀ọ́, ó ṣàwo lẹ́kọ̀ọ́, ó ṣe kó bàbá sásùn lẹ́kọ̀ọ́, ó ṣe gbá ọ̀rọ̀ Nàìjíríà kọjá ọ̀rọ̀ Èkó. Ọ̀rọ̀ Nàìjíríà kọjá ọ̀rọ̀ Èkó. Àwọn senators wa rí pé wọ́n máa ń sùn ní house ni. Wọ́n máa ń sùn ní àwọn senator wa kan, kí n má dárúkọ ẹnì kankan. Wọ́n bá ti ṣe fìlà báyìí, wọ́n ti gbé newspaper síwájú ní house. À ń gbọ́ báyìí pé wọ́n fẹ́ ṣòfin lórí omi wa. Wọ́n fẹ́ ṣe òfin lórí omi títún bẹ nílẹ̀ Yorùbá, pé omi gbogbo àwọn omi tó yílẹ̀ Yorùbá pé ó máa wà lábẹ́ àbí àṣẹ federal government. You will no longer have access to your water again. Àwọn federal government náà máa pàṣẹ omi, àwọn port, àwọn omi tó yí apò àti gbogbo mineral resources ti bẹ nínú omi. Àwọn sẹ́nitọ̀ yìí ti ń bẹ l'Ábùjá tán lọ, àwọn dẹ̀dẹ̀wẹ̀ tán wá kàn jókòó sí kalẹ̀. Wọ́n sponsor bíìlì mélòó làwọn sẹ́nitọ̀ yìí sponsor? Bíìlì mélòó ni wọ́n takò? Bíìlì mélòó làwọn senators, àwọn senators yìí, àwọn honorable wọ́n sponsor bíìlì kankan, wọ́n takò bíìlì kankan. Wọ́n dẹ̀ ń gbé bíìlì yẹn kiri, wọ́n dẹ̀ wà ní house pé gbogbo àwọn omi, torí pé kò sí omi wo ní bẹ ní north, àwọn desert area, omi wo ló wà ní north? Kò sí omi ní north. Àwa náà la lómi. Wọ́n tó ti ń ṣe, wọ́n ti gbé bíìlì yẹn kalẹ̀ báyìí. Ní
láti ayé Bukola Saraki ni wọ́n ti ń gbé bíìlì yẹn ni wọ́n ti fẹ́ sponsor bíìlì yẹn Bukola ò sáìn rẹ̀ tó fi kúò lórí tó fi pàkẹ́ẹ̀tì síìtì yẹn as Senate President. Bukola ò sáìn bíìlì yẹn, Bukola ò sáìn rẹ̀. The same people wọ́n ti sponsor bíìlì yẹn báyìí o. Àwọn dẹ̀dẹ̀ rẹ̀ tán pé àwọn sẹ́nẹ́tọ̀ tẹ yàn láti ní constituency oníkálukú. Àbọ̀wò ni wọ́n ń fún yín, àbọ̀wò ni wọ́n ń fún wa. Oh my God. Ẹ dákun ọ̀rọ̀ yìí gbà ká ronú dáadáa. Ọgbà ká ronú dáadáa. Àjọ yan Buhari síbẹ̀ ni, àjọ dìbò ni, kó jẹ́ àjọ dáwó ni, torí pé nígbà tí Buhari máa ṣe ààrẹ kò lówó lọ́wọ́. Bàbá Tinubu ló gbé wá tán bẹ̀rẹ̀ sí ní tọrọ owó fún un pé ká máa dá pé owó wa náà máa fi selection, ẹni ó bá ní 5 naira, ẹni ó bá ní 500, tí wọ́n gbé àkáǹtì kalẹ̀ nígbà náà lọ́hùn, tí oníkálukú ń donate owó fún Buhari pẹ̀lú ìfẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá lé sí Buhari, gbogbo ala donate owó táàdẹ̀ ń ṣe sí bàbá àṣeyà tí ó jẹ́ ni. Ṣùgbọ́n tí ọba tí tásìkò àti su tó bá tó fùrọ́ máa là, àwa tá a dìbò ọ̀hún ni wọ́n sọ pé bàbá làwọn ò ní ìgbàgbọ́ kíkún náà wa, wọ́n yẹ gbogbo àwọn èèyàn wọn sí top post. Wọ́n challenge authority wọn pé bàbá kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn yẹn nìkan lè yàn, bẹ́ẹ̀ débì Fúlàní, bẹ́ẹ̀ débì Fúlàní, bẹ́ẹ̀ débì Fúlàní. Ó ní àwọn tó ń trust nìyẹn, àwọn tó ń trust nìyẹn. Ṣùgbọ́n nígbà tá a fẹ́ dìbò tí wọ́n ń wá sílẹ̀ Yorùbá, wọ́n á sọ fún apá àwọn trust wa nígbà yẹn. Wọ́n á sọ fún wa, wọ́n láwọn àwọn nígbàgbọ́ náà wá páwa la máa gbé àwọn campaign tí wọ́n ń ṣe nìyẹn o. Ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ tán, wọ́n ní àwọn ò trust ẹ̀yà míì yàtọ̀ sí ẹ̀yà wọn, ló jẹ́ káwọn ọmọ fi wọ́n sí tọ́ pé àwọn wọ́n challenge wọn náà. Ẹ lọ béèrè pé bàbá gbóòlà bẹ́ẹ̀ débì Fúlàní Navy, olórí àwọn Navy Fúlàní, olórí àwọn Air Force Fúlàní, olórí àwọn sọ́jà Fúlàní, olórí àwọn police Fúlàní, accountant general Fúlàní, kéde kan auditor Fúlàní, kéde kan pọ́jẹ́bádé gbogbo port. 90% tẹ́ẹ̀bádé NNPC, 90% of their director they are Fulanis. Let me say 95%. 95% of NNPC director is Fulanis. 5% tó kù ní Yorùbá àti Igbo la pín mọ́ra wa lọ́wọ́. Tẹ́ bá dé àwọn airport wa, tẹ́ bá dé àwọn airport wa, 95% àwọn directors níbẹ̀ they are Fulanis. All 5% làwọn Yorùbá ti bẹ. Àwọn 5% Yorùbá ti mẹ́bẹ̀ ẹrú ni wọ́n á jẹ́, wọn à ní jẹ́ director, messenger, gateman ni wọ́n máa jẹ́. Wọ́n challenge bàbá kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn hedge is Fulanis. Bàbá ní àwọn tó ń trust nìyẹn, tó ń léyàn, àwọn èèyàn tó ń trust tó nígbàgbọ́ nínú wọn ló yàn. Ṣùgbọ́n nígbà tí wọ́n ní ìdìbò wa, wọ́n á sọ fún wa pé àwọn ò trust wa. Ta ló lọ gbé bàbá yìí wá?
bàbá Tinubu ni wọ́n lọ gbé wọn wá gbogbo wa la sì gbà fún bàbá Tinubu gbígbà fún tá a gbà fún ló jẹ́ ká tẹ̀bò fún Buhari tó fi wọlé ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró lénìí èyí ò tún gbọ́dọ̀ ṣubú lójú kan náà ẹni ó bá ṣubú lójú kan náà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òpònú ayíràtà lérú ẹni bẹ́ẹ̀ ibi tó gbà kọjá lálákọ̀ọ́kọ́ tó ṣubú níbẹ̀ ó tún wá ń padà bọ̀ ó tún wá gbàbẹ̀ kọjá ó tún wá ṣubú òpònú nírú ẹni bẹ́ẹ̀ òpònú nírú ẹni bẹ́ẹ̀ òpònú nírú ẹni bẹ́ẹ̀ àdẹ̀fẹ́ padà yòpònú àwọn tí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ràn bàbá Tinubu èmi ò against wọn o ìhà tí bàbá kọ sí wọn ló jẹ́ ká máa sọ tí wọ́n ń sọ o I'm not against anybody ọ̀rọ̀ wọn Nàìjíríà ojú táwọn sì fi rí ṣé gbogbo ẹ̀yin èèyàn wa tá a jọ ń ṣe Yorùbá nation àti èèyàn wa tẹ́ believe nínú Yorùbá nation we don't need to abuse anybody need àti bú èèyàn kankan mọ́ need àti need ẹ̀ analysis tá a fi fẹ́ ń tá a fẹ́ tá a fi need Yorùbá nation lálẹ́ ìdíkàṣe àwọn tí wọ́n fẹ́ wọ́n Nàìjíríà wọ́n á ṣe analysis tiwọn nígbà tí Ọláìyá Igwe máa sọ ó ní nígbà tó ń síìkì Tinubu ní kán gbé lọ sí abroad ìyàwó Tinubu ó náà gbọ́dọ̀ gbóǹdólé àwọn ni wọ́n sanwó òun ni wọ́n operate òun ó ní excuse kò fẹ́ fojú olóore gógi lójú ọ̀tẹ̀lé ṣùgbọ́n excuses tàwa náà àwa náà máa sọ excuses tàwa náà táwa náà ò fi fẹ́ wọ́n Nàìjíríà táà fi lè tẹ̀lé ẹnì kankan olóṣèlú kankan táà fi lè tẹ̀lé olóṣèlú kankan mọ́ òun làwa náà sọ yìí they fake us. All the politicians fake us since 1960. Àfẹ́lẹ̀ kankan ní triama à ń lọ. Fún ẹnì kankan ní triama à ń lọ. Lílọ là ń lọ. ọmọ wa lọ́kàn àdìsàbí ìgbésí ọmọ wa lọ́kàn o àwọn kan tẹ̀ ń pòwe gangan pé ọmọ ẹni ò ní ṣèjì bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmẹ́ kódà kò ní màá tún wọn sọ Yorùbá tó bá lọ dìbò fún Àtíkù kódà mi ń fẹ́ ṣépè torí mi èpè ti sẹ́ ọmọ mi lára ṣùgbọ́n Yorùbá ẹni bí ní Yorùbá tó bá lọ dìbò fún Àtíkù. On the other hand, àdìbò fẹ́ni kankan. Tó bá jẹ́ pé nǹkan dá orí bọ́ a ṣe fẹ́ ni tí gbogbo nǹkan wà létò sínú gbogbo wa kódà ní excuse láti tẹ̀lé Tinubu. Nígbà tí Tinubu ń bẹ́ẹ̀lẹ̀ nígbà tó rí mi ọ̀dàrú Sátìkù ni màá lọ dìbò fún Sátìkù ni màá orí Yorùbá tó bá ń gbé Àtíkù kiri orí rẹ̀ dànù nìyẹn ṣùgbọ́n ṣé Tinubu lè ṣe tí bẹ́ẹ̀lẹ̀ yìí ṣé Tinubu lè ṣe èyí tí bẹ́ẹ̀lẹ̀ yìí ni àjò tí bẹ́ẹ̀lẹ̀ yìí ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àwa ń lọ ní àní tírẹ́sì àti nígbàgbọ́ nínú ẹnìkankan mọ́ láti tàn wá jẹ àní tírẹ́sì nínú ẹnìkankan mọ́ àti nígbàgbọ́ àti ní àláwọ̀ kẹ́nìkan kan tàn wá jẹ mọ́ so iye ẹ̀yìn tẹ́ bá wá ní tírẹ́sì nínú Tinubu tó bá wọlé fàmàríàbà kọ́ wọlé pírẹsidẹ́ǹtì kò ní káwọ́ òfin ọ̀rọ̀ ìta ń béèrè fún níwájú Ọlọ́run ìtawà fẹ́ níwájú Ọlọ́run kò ní kábílẹ̀ o àlútà continua ni o Victoria Zata
Tinubu wọlé o fàmọ̀rìhábà bí ó sì wọlé fàmọ̀rìhábà. Èmi ò ní báyìí mi ò ní against àwọn ẹ̀yin tó bá fẹ́ ẹ̀yin tẹ́ ní interest nínú ọ̀nà yẹn ẹ mójútó. Àwa náà tá wà lójú ọ̀nà Yorùbá nation ẹ fi wálẹ̀ jẹ́jẹ́lẹ̀ ẹ má dọ́dọ̀ wa ẹ má tàǹbà wa ẹ máa ṣe tí káwa náà máa ṣe tiwa. Tinubu wọlé fàmọ̀rìhábà kọ̀ọ̀kan mi kò sí wọlé kọ̀ọ̀kan mi. Ọ wọlé kò ní ká bọ̀rọ̀ Yorùbá nation lẹ̀ kò tó wọlé kò ní ká kò lórí ọ̀rọ̀ Yorùbá nation. Torí pé etí ń bẹ́lẹ̀ yìí àtàrí àjànàkú ni àtàrí àjànàkú. Àtàrí àjànàkú ni etí ń bẹ́lẹ̀ yìí. Èkó ẹ má fi Èkó wé Nàìjíríà. Fúlàní ní bẹ́ẹ̀bẹ̀ làwọn Fúlàní ẹgbẹ́ rẹ̀ ń dà láàmú tó báyìí. Fúlàní ló ń bẹ́ẹ̀bẹ̀ o àwọn Fúlàní ẹgbẹ́ rẹ̀ ni wọ́n tó ń yọ lẹ́nu ni wọ́n ń dà láàmú tó báyìí o. Kọ́ wá jẹ́ pé kì í ṣe Fúlàní ló ń bẹ́ẹ̀bẹ̀. Ẹ dákun kí ni ó bá ti ṣẹlẹ̀ ẹ má jà tanra wa wọ́n ti dá ogun sílẹ̀. Wọ́n ti dá wàhálà sílẹ̀. Fúlàní ló ń bẹ níbẹ̀ o ní wàhálà tó pọ̀ tó báyìí o ní wọ́n ń pààyàn tó báyìí o. Wọ́n lọ jẹ́ wọ́n já Kuje prison ládùúrú ọmọ ogun tó orílẹ̀-èdè yìí ni ládùúrú air force ta ní ládùúrú navy ta ní ládùúrú sọ́jà ta ní ládùúrú police force ta ní. Àti rẹ̀ nìkan kan mú sẹ́ẹ̀mọ̀ ni sẹ́ẹ̀mọ̀ páwọn náà ni àwọn náà ni àwọn ni àwọn ni àwọn ni wọn àwárí kò sí casualty kankan ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ ogun yọ̀lẹ̀ tó ni ṣùgbọ́n ordinary citizen wọ́n á máa fìbọn lé wọn kiri nínú ìgboro ordinary citizen wọ́n máa lọ kó amatanki wá. Shame on you. Tó bá jẹ́ káwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ń protest wọ́n á lọ máa kóbọn jáde wọ́n á lọ máa fìbọn halẹ̀ wọ́n máa lọ fìbọn halẹ̀ ẹ̀rọ òsì má àwọn ọmọ tí wọ́n ń protest tán gbébọn dání ebí àwọn kan náà kóbọn wá bá wọn lóru yẹn kí ló dé tán jáde ká àtàkì wọn. Àwọn ọmọ ọlọ́mọ tán ọmọ tó pé kùmà lásán tákà já ọ̀rẹ́ tán já ewé lọ́wọ́ láàrin lórí títì ni wọ́n wá lọ kó amọ̀tàǹkì wọ́n lè lọ kó amọ̀tàǹkì bí mẹ́jọ wọ́n wá kó bọ́n wọ́n máa ṣe bí ẹni pọ́nkù ńlé. Nígbà táwọn so àwọn tẹ́rọ̀rìsì wọ́n pọ̀ wọ́n ṣé wọ́n pọ̀ jà wọ́n sọ́jà wa lọ. So ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí tá a bá ní ká máa sọ lálẹ́ ìyá àlè ìsọtán ká sọ díẹ̀ ká mẹ́nu kó ń bẹ̀ ni ká sọ díẹ̀ ká mẹ́nu tó ń bẹ́lẹ̀ ó ti wọ́ kọjá àlà nǹkan ti bàjẹ́ kọjá àyè. Nǹkan ó ti bàjẹ́ kọjá àyè òun lélẹ́yìí military politics reading on the military and politics. Ẹ lọ kàkẹ́ lọ wo reason tí àwọn military tí wọ́n fi intervene into politics ní 1966 ní 1966
nínú rẹ̀ ni poor condition of services, poor condition of service nínú rẹ̀ ló wà. Nínú tó fà á tí àwọn military intervention in politics, the causes of military intervention in politics in 1966, ẹ lọ ka ìwé yìí nígbà tí mo wà ní part 3 NC mi ni mo lásìkọ́sí reading on the military and politics. Àwọn àtọ́ nínú rẹ̀ pé ó rèé military, the causes of military intervention in politics. Massive corruption and fund misappropriation. Massive corruption and fund misappropriation. Láti ìgbà yẹn ẹ wá wò sí 1966 sódínkù ní àbò massive corruption, sódínkù ní àbò ńlékún. Fund misappropriation, sódínkù ní àbò ńlékún. Nínú àwọn genuine reason tó ní kálukú ó fi lọ nìyẹn. Nínú àwọn genuine reason òun ló wà ní mímọ̀ bẹ́ẹ̀ rí iṣẹ́ massive corruption and fund misappropriation. Reason táwọn ológun fi gbàjọba ní 1966 rẹ̀ èmi tí nǹkan ti ń lọ yìí tí àwọn swipe ọba gbàjọba lọ́wọ́ yín ṣèṣì ni because wọ́n ti ń dọ́gbọ́n. In tó ṣẹlẹ̀ ní Afghanistan Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ẹjẹ́ lọ kún fún àdúrà ká sì kún fún mẹ́lọ́. Ọgbọ́n burúkú tí wọ́n dá yẹn tí wọ́n lọ ń sí àwọn ẹlẹ́wọ̀n lẹ̀ illegally ṣé àmàpọ̀ ọgbọ́n burúkú ni. Àwa ajá làákàyè wá sì kọjá gbogbo yẹn lárúurú ọmọ ogun tá a ní káwọn kan wá sọ pé àwọn kan wọ́n lọ já prison Kuje prison, very hard prison in this country. Káwọn kan sọ pé àwọn terrorists lọ àtàkẹ́ wọ́n sì sí gbogbo àwọn ẹlẹ́wọ̀n rẹ̀ just like that ẹkún fún mẹ́lọ́n káwọn kí ilẹ̀ yìí kọ́ má bàa dàbí Afghanistan táwọn terrorists àbí kíni tí wọ́n gbàjọba níbẹ̀. Because these terrorist group are in power, are in government already. Wọ́n ti lọ sí àwọn yòókù wọn lẹ̀. The people in power out of these terrorists wọ́n ti lọ sí àwọn yòókù wọn lẹ̀. Kò ní kálukú kún fún bẹ́ẹ̀ lọ ni. Kò ní kálukú ká kún fún ìbẹ́ lọ ni. Ọdún léyà tá a ti wà yìí gbogbo ìwọ tó bá ń lọ tó bá fẹ́ jẹran léyà láyọ̀ tó fẹ́ jẹ lókù ṣọ́ra pẹ̀lú yídì. Ṣọ́ra pẹ̀lú yídì. Àkó yìí ó ti ní èdè kákọ̀ fún cooperation between Muslim and Christian. Ó ti kọ̀ fún kákọ̀ fún cooperation between Christian and Muslim lọ́jọ́ léyà. Ó yẹ kí nílùú kọ̀ọ̀kan ká ṣe ìpàdé pẹ̀lú àwọn Christian. Tá a bá ń kí yídì lọ́wọ́ káwọn Christian kan ṣe kíni ká kọ́bọ̀n dání kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe security fún àwọn mùsùlùmí. Ọjọ́ tí àwọn Christian náà bá ń ṣe ọdún ìkórè lọ́wọ́ nínú chọ́ọ̀chì káwọn mùsùlùmí tí ń bẹ ní community yẹn káwọn náà kọ́bọ̀n dání kí wọ́n ṣe security fún wọn. Nàìjíríà ti kọ́ fún o. Òdodo ọ̀rọ̀ tẹ́mi ọba yín sọ nìyẹn tó bá wù ọ́ gbọ́ tó bá wù ọ́ má gbọ́ torí pé irú kéèsì láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ tí ànábì dé ìlú Madina the first thing tọwọ́kọ́ ṣe ètò tọwọ́kọ́ ṣe nìyẹn ó pe gbogbo àwọn ẹlẹ́sìn yòókù àwọn Nasara àwọn Yahudi ó pè wọ́n sí jókòó wọ́n jọ pé a dáàbò bora wa ẹ̀sìn náà ní bára wa ṣe àkókò táwọn bá ń ṣẹ̀sìn wa lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn míì ẹ máa dáàbò bò wá àkókò tẹ́yin náà bá ń ṣẹ̀sìn yín lọ́wọ́ àwa náà ká máa dáàbò bò yín ká má jẹ́ kí ogun ta kọjọ já gbogbo wa
ó ti kọ́ ọ̀fun tó bá ti dọjọ́ yídì ní gbogbo ìlú kọ̀ọ̀kan ẹsẹ̀ méjì pẹ̀lú àwọn kírísítẹ́nì tí ń bẹ́ẹ̀ káwọn kírísítẹ́nì kí wọ́n kó bọ̀dá ní àtàdá kí wọ́n sọ̀rọ̀ àdì ibi tí àwọn mùsùlùmí bá ti ń kí yídì anybody tàbárí tó ṣe méjì kan fàyà ìdànù situation tó ń bẹ́ńlẹ̀ yìí ó ti kọ́ ọ̀fun tó bá dẹ̀ di ọjọ́ ìkórè tàbí ọjọ́ ọdún kérésìmesì táwọn kírísítẹ̀nì náà bá ń ṣe káwọn ìfáìtì àwọn mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí àwọn náà fẹ́ sọdún ẹ dákun ẹ má jẹ́ káwọn àwọn olórí ibú yìí ẹ má jẹ́ àwọn àfìmọ̀ pa wá o kí gbogbo mùsùlùmí o káwa náà támọ́ra ẹni ọba lóògùn ayẹra wọ́n tó ọba ní bàǹtẹ́ lò wọ́n tó ọba ní ògùn ọba lò wọ́n tó ọba láyẹta lò kálukó kwádà àtìbọn kágá ìdí wọn nínú tó ṣẹlẹ̀ nílùú Ondo state yẹn ọwọ́ yẹn tó bá jẹ́ pé ìṣọ̀kan bẹ yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn láàbùdù kúlí yá ayú àlìkàfìrù nígbàtí àwọn kan àwọn tí ẹlẹ́sìn yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn Yahudi àti Nasara tí wọ́n lọ bá nàbí nílùú Madina pé eré ànábì àti gbàtara wa báyìí àti ń ṣe aláàbò láàrin ara wa lẹ́yìn ìgbà tí wọ́n sáyẹn security agreement tán wọ́n wá lọ bá ànábì Muhammad pé ìwé àwọn ànábì nígbà tá a ti ń ṣàṣepọ̀ báyìí tá a ti gbàtara wa tá a ti jọ ń sọ̀rọ̀ security àti jọ ń ṣètò òru jáwé kú jọ máa ṣẹ̀sìn papọ̀ ìwọ ànábì àkóòtọ́ bá ti fẹ́ ṣe ẹ̀sìn rẹ àkóòtọ́ bá ti fẹ́ kírun káwa náà máa wá kájọ máa kírun àkóòtọ́ náà bá ti lọ church kẹ́yìn náà máa wá kájọ máa ṣẹ̀sìn náà church ànábì ní rárá lọ́lọ́run fi wá sọ kúlíyà ayọ́ àlè suratul kafirun kalẹ̀ pé ìyá kúlíyà ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim kúlíyà ayọ́ àlè kafirun la a'budu ma ta'buduna ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin traditionalist tẹ́lé kí wá máa bá ń ṣe ẹ̀sìn yín la a'budu ma ta'buduna ẹ̀sìn yín ẹ máa sìn èmi ò ní bá ń sìn wàlá anton abiduna ma àbùrù ẹ̀sìn tèmi náà tí mo ń ṣe tó jẹ́ ti mùsùlùmí ẹ̀yin náà ẹ má bá mi sìn ìyẹn ni pé oníkálukú máa dúró lórí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n ètò security àjọ máa ṣe ni rísì tí Ọlọ́run fi sọ kúlíyà yóò ní káàbùrù náà kalẹ̀ nìyẹn o ẹ̀sìn ni ọ̀pá wá pọ̀ gbogbo àwọn nǹkan ìgbàyé gbádùn ọjọ́ pàwápọ̀ ọ̀rọ̀ security ọpàwápọ̀ ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú ọpàwápọ̀ ọ̀rọ̀ bá ṣe tó lù ṣe ọpàwápọ̀ ọ̀rọ̀ politics nòdù ọpàwápọ̀ ẹni oríire ọba pé kí lọ́kà àbá pẹ̀lú politics dẹ̀dẹ̀rẹ̀ ń gbá ẹmú nìyẹn dẹ̀dẹ̀rẹ̀ ń gbá ẹmú òpònà kí lọ́ bá ká àbá pẹ̀lú ọba sọ fún mi pé kí lọ́kàn mi tí mo fi kàwé ọba tó máa sọ fún mi pé kí lọ́kàn mi tí mo fi lọ rí di economics political science next school I read economics political science and when I was in school I happened to be the president of my department. What are you telling? Go and Google for it or go to Ilorin College of Education. Ask for Comrade Shao wọn à lè gbàgbé history wa àti impact mi in my department when I was in school. They can never forget it. Àwọn ò ní kọjá mi kankan mọ́ lápá Ọlọ́run ti ṣe wá Ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ kò sáàyè náà tí mo ti lè kọjá tí mi ní lápá bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe kì í sì sọgbọ́n kì í ṣe fúnra Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ló ṣe mí bẹ́ẹ̀. Out of thousands of students when I was in school they made me their president. They elected me as their president. Economics president olórí àwọn ahun olórí fún àwọn ahun torí ẹ bá ti ṣe economics ahun ni yóò la ahun díẹ̀ bó jẹ́ jẹ́ pé èmi náà láhun díẹ̀ fún àmì gbogbo ara láhun ẹ̀sìn Islam ó ní ká máa ná so tó bá jẹ́ pé mi ń kí ó ní èmi náà bá láhun púpọ̀ ṣùgbọ́n mi ń láhun pọ̀
olórí àwọn ahun and combination subject lèyàn máa ń ṣe téèyàn bá wà ní NC. And then I was interested in politics. Tí mi tiẹ̀ wá mọ̀ pé iṣẹ́ kéwú ni máa padà ẹ̀kọ́ kéwú ni máa padà máa kọ́ àwọn ọmọ. Then I was interested in politics. That was the reason why I read economics and political science. I have passion for politics. And I wanted to know much about politics. And alhamdulillah today, I know much about politics. I know much about politics. Ẹ̀yin ọmọ yìí, ṣé wọ́n mú lọ generally ni àbí àwọn àbá òní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn? Ṣé kò sí sáré kankan bẹ́ẹ̀ yẹn mọ́? Jíṣẹ́ rè bí nǹkan bá mi ṣe. So tá a bá ń sọ kankan nípa so àfi kí ká ṣe làákàyè. Ṣé gbogbo wọn ti sùn ni? So ẹ jẹ́ á ṣe làákàyè o. Ẹ jẹ́ á ṣe làákàyè. Ní nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ibi ni a ti dúró lálẹ́ yìí látara bí iná ṣe ń ṣe. Mi ò ní láì kí n máa sọ̀rọ̀ ní òkun. Ká má bàa sọ pẹ́rù ń bà á. Ká má bàa sọ pẹ́rù ń bà á ló jẹ́ ọlọ́ fira rẹ̀ sínú òkun. Òòdú ni wá, a kì í sáì màá folóko. Òòdú ni wá, a kì í sáì màá folóko. Àwa ti kó lẹ́ni tí ó máa sọ̀rọ̀ tí ó lọ máa fi rẹ̀ pamọ́ sínú òkun. So pẹ̀lú bí náà ṣe lọ yìí, I would like to stop the program today. So tó bá di ìgbà míì, a tún máa pàdé táàdẹ̀ tó máa yànnàná ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan, àwọn hidden agenda níbi tí nǹkan ń lọ yìí, àfàìmọ̀ kó má jẹ́ pé àwọn swap náà máa gbàjọba lórílẹ̀-èdè. Sharifdeen. So ẹni ọba ti ń lọ yídì kó ní kálukọ́ wà very careful. Àwọn Boko Haram wọ́n ti lọ set ara wọn free o. Kuje prison tí wọ́n lọ sí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n lọ sí kalẹ̀ ní Kuje prison wọ́n ní plan o. Support àwọn èèyàn kan ní government ń bẹ́ẹ̀ o. Tó support àwọn èèyàn kan bẹ́ẹ̀ wọ́n àtàrí lọ wọ́n rí support o. Wọ́n rí support o. So wọ́n dẹ̀ ní agenda during the Eid-el-Kabir festival. Wọ́n fẹ́ execute àwọn plans kan ló fi já sí pé gbogbo ẹni kọ̀ọ̀kan wa ti ń lọ sí Ìdí. Lọ́tẹ̀ ìgbogbo àwọn táwọn bá jẹ́ imams, àwọn Christian tí ń bẹ ládùúgbò wa, ẹ jẹ́ á pè pàdé ká bá wọn ṣe meeting. Kájọ ṣe iṣẹ́ lórí ètò ààbò láàrin ara wa ládùúgbò. Láàrin ara wa kájọ iṣẹ́ lórí ètò ààbò. Ẹ má jẹ́ àsọ̀tá ara wa kákọ̀ ìsira wa nítorí pé a jẹ́ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀. Kò sínú ilé tán máa délé ní tí ò ní sí ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta níbẹ̀. A ní ìdí àti kọ̀ ìsira wa o. Torí pé a jẹ́ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀. Àjọ máa ṣiṣẹ́ lórí ètò ààbò ni o. Àkókò tí táwọn bá wà ní Ìdí káwọn Kírísítẹ́nì kí wọ́n ṣiṣẹ́ ètò ààbò lórí àwọn tí bẹ́ẹ̀ ń Yídì. Ká kọ́bọ̀ ká kàdá kí wọ́n gáìdì Yídì. Ìjọ táwọn Christian náà tí wọ́n bá ń ṣe Christmas tàbí New Year, káwọn Mùsùlùmí náà kó bá kákàdá kí wọ́n gáìdì wọn bẹ̀. That is just it.
lẹ́yìn náà nínú àwọn point tí mo ti sọ ṣáájú òun náà ni pé àwa o we are no longer interested in this collapse country orílẹ̀-èdè tí ò lè dá employ àwọn poor masses tí wọ́n fi àìmọye owó kàwé òbí ẹlòmíì gba lápò torí kọ́ máa ní ò lè kàwé òbí ẹlòmíì gba ọgbà lóhùn tí ò lè san tán torí kọ́ máa ní ò lè kàwé síbẹ̀síbẹ̀ ọmọ parí ìwé tán àwọn ni wọ́n tó ń ra gàrí fún ọmọ wọn mu sí country nìyẹn orílẹ̀-èdè tí ò lè dá generate stable electricity ṣé country nìyẹn orílẹ̀-èdè tí ò lè provide good road sínú ìlú àti ní ìgbèríko ṣé country nìyẹn orílẹ̀-èdè tí ò lè provide standard health care fún àwọn aráàlú tó jẹ́ pé àwọn president wọn àwọn governor wọn àwọn senator wọn tán bá fẹ́ gbàtọ́jú wọn á travel out àwọn masses poor masses táwọn bá fẹ́ gbàtọ́jú àwọn òrùwó láti travel out àwọn ń kú àìsàn kékeré ń pa wọ́n ṣé country nìyẹn kí ló tó kù ẹ̀dàgbẹ́ máa ń tá ìpín tó tó kù tó yẹ kí wọ́n ṣe fún wa yes education orílẹ̀-èdè tí ò lè provide standard education fún àwọn poor masses tó jẹ́ pé àwọn governor tí ń bẹ lórílẹ̀-èdè náà wọ́n á fi ọmọ wọn sí school tí ń bẹ lórílẹ̀-èdè tí wọ́n láwọn ń darí lé lórí àwọn president ń bẹ lórílẹ̀-èdè yẹn wọ́n á fi ọmọ wọn sí school tí wọ́n láwọn ń darí lé lórí àwọn senator ọmọ sí school tí wọ́n láwọn ń ṣe ètò lé lórí tí mà ta o sórílẹ̀-èdè nìyẹn ẹ̀yin tẹ́ ń sáré tẹ̀lé wọn lẹ́yìn ìjọba wọn wà nínú yín sọmọ wọn ń kàwé láàrin ibi táwọn ọmọ títí ti ń kàwé sọmọ tí wọ́n ń kàwé láàrin wọn sórílẹ̀-èdè nìyẹn àwọn òṣìṣẹ́ iléèwé wọ́n á strike láì mọ́ yóò sùn wọn àní rẹ́ni sújá wọn nígbà tó mọ́ wọn ò sí níbẹ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera wọ́n strike nígbà tán ìgbàtọ́jú níbẹ̀ ojú ọ̀nà tí ọ̀dá àwọn èèyàn ní accident wọ́n kú dànù lójú ọ̀nà tí ọ̀dá kódà àwọn olè tó ń rọ́ọ̀bù lójú ọ̀nà tí ọ̀dá kọ̀ọ̀kan wọn nígbà tán rìn lójú ọ̀nà nígbà tán rìn by road kọ̀ọ̀kan wọn rìn by road orí atẹ́gùn làwọn ti rìn gbogbo iléeṣẹ́ tó kú wọn rẹ́dì láti jí nígbà tí wọ́n ní ọ̀pọ̀ owó táwọn gan wọ́n ti jí ọ̀pọ̀ owó tí wọ́n lè ná tán tọ́mọ wọn ò lè ná tán they can never care lórí iléeṣẹ́ tẹ́ tó ti kú yẹn wọ́n lè kí ẹ owó táwọn lè tán tán wọ́n ti jí kéèyàn kan máa jí $80 billion 80 billion kéèyàn kan tó kọ́ máa jí 80 billion ó dàbí sí bóyá $80 billion àbí 80 billion naira kódà kò jẹ́ 80 billion naira káàtì ẹ̀ má sọ̀rọ̀ $80 billion 80 billion naira kẹ́ máa bá lákàtì èèyàn kan tó sórílẹ̀-èdè nìyẹn ìyà ń jẹ àwọn ọlọ́pàá ìyà ń jẹ àwọn sójà ìyà ń jẹ wọn lè sọ ní ìyà ń jẹ wọn àwọn sójà tẹ́rí yẹ ìyà ń jẹ wọn àwọn ọlọ́pàá tẹ́rí yẹ ìyà ń jẹ wọn orílẹ̀-èdè tó ti fún àwọn òṣìṣẹ́ wọn á ti fún wọn ní promotion tí ò dẹ̀ ní reflect nínú pépà tí ò ní reflect nínú sálárì wọn sórílẹ̀-èdè nìyẹn
orílẹ̀-èdè tí wàá ti fún àwọn òṣìṣẹ́ ní promotion kò ní reflect nínú pépà wọn kò ní reflect nínú sálárì wọn sórílẹ̀-èdè nìyẹn. mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà nínú eyín adípèlé. mélòó la fẹ́ kà nínú eyín adípèlé. níbi tí scam fraud orílẹ̀-èdè níbi tó worst dé lẹ́nìí tílẹ̀ mọ́ yìí wọ́n tún fraud wọ́n tún scam àwọn alálàájì sẹ́rí páyé wọn ti ta. àwọn tó fẹ́ lọ sí hajj tí wọ́n fẹ́ lọ sí ọlọ́run wọ́n tún fraud wọ́n tún fraud wọn corruption everywhere. Tọ́ ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́ ní interest nínú wọn Nàìjíríà ẹ múra sí ẹ mójútó àwa o Tinubu wọlé o àwa ń ṣe Yorùbá nation wa lọ àádẹ́gbà kò tún wọlé o àwa ń bá oyún títí tá a fi gbà torí pé àgbà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. àwọn nǹkan míì tàbátọ́ tó wá tó díjọ́ míì á tún máa pàdé máa sàlám.